ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ́ yín láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Olubadan 42 ti ìlú Ìbàdàn, kábíyèsí aláyélúwà ọba Dr. Moshood Lẹ́kan Balógun Ali Ògúnmádé kejì ti papòdà lẹ́yìn àìsàn ráńpẹ́ lẹ́ni ọdún 81. Ètò ìsìnkú wọn yóò wáyé lónìí ọjọ́ Jímọ̀ gẹ́gẹ́ bí ti ìlànà Mùsùlùmí. Ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá ní gúúsù ìwọ̀ oòrùn ti orílẹ̀-èdè Nàìjíríà ti tako àbá ìjọba àpapọ̀ láti ṣètò oko ìgbẹ́ ní àwọn agbègbè ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè yìí fún àwọn darandaran gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti yanjú ìjà tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní orílẹ̀-èdè yìí. Islam kò ní ká máa tójú bọ nǹkan tí kò kàn wá o, kò bójúmu kí a máa wá àwọn tí kò gbààwẹ̀ káàkiri. Imam Abdulsalam Ọláyíwọlá, onímọ̀ ẹ̀sìn Islam ní ìlú Ìlọrin ló ṣàlàyé èyí látàrí awuyewuye tó jáde lórí bí àwọn ẹ̀ṣọ́ amójútó ẹ̀sìn Islam tí wọ́n ń pè ní Hisbah ṣe mú àwọn èèyàn 11 pé wọ́n jẹun lọ́sàn-án ààwẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn lórí ètò ọrọ̀ ajé àti ìṣúná owó ti ṣàlàyé jìbìtì owó ìlú tó ń wáyé láti iléeṣẹ́ àjọ tó ń rí sí pípèsè iná ọba fún àwọn abúlé àti ìgbèríko ní orílẹ̀-èdè Nàìjíríà. Kò tí ì níye àwọn ènìyàn tó farapa lásìkò ìjà tó bẹ̀rẹ̀ lọ́jọ́ Àìkú nígbà tí àwọn ọ̀dọ́ kan ní agbègbè Àgbòṣáṣá ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn gbógun ti ọba agbègbè náà Azeez Akínpẹ̀lú lórí àṣà ìbílẹ̀. Olùdarí iléeṣẹ́ tó ń ṣàmójútó epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà Mele Kyari ti sọ pé ẹbu ìfọpo ti ìpínlẹ̀ Port Harcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ níbi ọ̀sẹ̀ méjì sí ìgbà tá a wà yìí. Àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà ti rọ àwọn ọmọ orílẹ̀‐èdè yìí láti ṣọ́ra fún ẹ̀tàn àwọn ọ̀daràn kí wọ́n sì jẹ́ kí iyè wọn ṣí sí ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. Èyí wáyé látàrí bí àwọn agbófinró ti pè lẹ́yìn tí wọ́n mú arákùnrin kan Ọlásẹ̀yìndé Òjó tí wọ́n fura sí pé ó jẹ́ ọ̀gárá ọlọ́ṣà àti ajínigbé tí ó sì ń ṣe bíi ẹni tí ó sínwín láti lè rí àwọn ènìyàn jí gbé lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí ìdásílẹ̀ iléeṣẹ́ ìṣàkóso ti agbègbè yẹn Regional Coordinating Center ti iléeṣẹ́ tó ń ṣàkóso àrùn ilẹ̀ adúláwọ̀ African Center for Disease Control ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ara ìgbìyànjú ńlá rẹ̀ láti so ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè yìí sí ààbò ìlera agbègbè àti ti àgbáyé. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rọ ilé ìgbìmọ̀ aṣòfin láti jẹ́rìí sí ìyànsípò adájọ́ Adamu Ganduje gẹ́gẹ́ bí alága àjọ tó ń rí sí ìwà ìyẹn Code of Conduct Bureau. Ọ̀gágun àgbà tuntun GOC Ọ̀gágun Obinna Ọ̀nùbọ̀gùn ẹni tí ó gbàṣẹ lọ́wọ́ ọ̀gágun rẹ̀ tẹ́lẹ̀ rí Ọ̀gágun Bámidélé Àlàbí ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ẹ̀ka àwọn yóò sa gbogbo akitiyan láti tẹ̀síwájú nínú ìgbóríyìn fún iṣẹ́ ètò ààbò tó péye tí ẹni ìṣáájú fún agbègbè tí ojúṣe wọn. Francis Ngannou tó jẹ́ olùdíje UFC tẹ́lẹ̀ rí sọ pé òun nílò láti ṣe àyẹ̀wò ara òun sí nílé ìwòsàn lẹ́yìn tí Anthony Joshua fi ohun téèyàn fi ń jùyàn lọ hàn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lọ́jọ́ 9 oṣù kẹta ọdún 2024. Awuyewuye bẹ́ẹ̀lẹ̀ lọ́jọ́bọ̀ ní ilé ẹjọ́ gíga àpapọ̀ ní ìlú Àbújá nígbà tí àjọ tó ń rí sí ìwà ọ̀daràn lórí ètò ọrọ̀ ajé àti ìṣúná owó EFCC ń fi ẹ̀sùn kan gómìnà tẹ́lẹ̀ rí Yàyà Bello pé ó darí àwọn owó tó jẹ́ ti ìpínlẹ̀ Kogi sí àpò ara rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún 2015 oṣù díẹ̀ kó tó di wípé ó gba ipò gómìnà ìpínlẹ̀ náà. Mínísítà fún ohun àmúṣagbára Adébáyọ̀
Adélábù ti sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè adúláwọ̀ mìíràn pẹ̀lú Guinea, Togo, Mali àtàwọn mìíràn ń san díẹ̀ ju ohun tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń san fún owó iná. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀yà ara kíndìnrín ti ṣàròyé pé ohun mímu tí àwọn olóyìnbó ń pè ní carbonated and alcoholic drink ní ìwọ̀n ṣúgà tó ga àti àwọn kẹ́míkà mìíràn tí ó lè ba kíndìnrín jẹ́ bí ìgbà bá ṣe ń lọ. Wọ́n sì ti rọ ìjọba àpapọ̀ láti dá sí ìṣàkóso ìṣelọ́pọ̀ àwọn ohun mímu wọ̀nyí. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Adamawa ti mú bàbá ọ̀mùtí kan ẹni ọdún 42 fún àṣìṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 9 tí ó lérò pé ó jẹ́ ìyàwó rẹ̀. Ìròyìn ìṣẹ́jú àyà tòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kú iṣẹ́ òpin ọ̀sẹ̀. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú